A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Kọmíṣánná fún ìròyìn àti ọ̀rọ̀ abẹ́nú ní ìpínlẹ̀ Kánò Ibrahim Wàyà ti ní igbákejì gómìnà Aminu Gwarzo gbọ́dọ̀ kọ̀wé fi ipò sílẹ̀ lẹ́yìn tí ó kọ̀ àti tẹ̀lé gómìnà Abba Yusuf lọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Iléeṣẹ́ amóhùnmáwòrán Channels ni ó jábọ̀ wípé Wàyà sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìlú Kánò lónìí. Níbẹ̀ ni ó ti tẹnumọ́ wípé ìṣèjọba gidi dá lórí ìfọkàntẹ̀, ìgbẹ́kẹ̀lé nínú ẹni àti àsọyépọ̀ láàrin ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ kánsù. Kọmíṣánná ní kì í ṣe ohun tí ó tọ́ fún igbákejì gómìnà tí kò ní nǹkan ṣe pẹ̀lú gómìnà àti tẹ̀síwájú máa bá wọn kópa nínú àwọn ìpàdé ìṣèjọba tó ṣe kókó, nítorí kò sẹ́ni mọ ẹni tí ó máa padà lọ sọ̀rọ̀ àṣírí ìṣèjọba fún. Nínú ìṣèjọba pẹ̀lú òtítọ́ ni wọ́n fi ń ṣiṣẹ́. Ènìyàn kò lè ní ìgbàgbọ́ nínú ẹni tí kò bá sí pẹ̀lú ìyàn. Kọmíṣánná fi kún un wípé kíkọ̀wé fi ipò sílẹ̀ ni ohun tí ó níyì jù fún igbákejì gómìnà láti ṣe. Ọ̀rọ̀ Wàyà yìí ń wáyé láàrin ètò òṣèlú tó ń lọ ní ìpínlẹ̀ Kánò lẹ́yìn tí gómìnà Yusuf fi ẹgbẹ́ NNPP sílẹ̀ bọ́ọ̀dì sí APC. Ó ṣe àpèjúwe ìgbésẹ̀ gómìnà ní èyí tí ó ṣe ìpínlẹ̀ láǹfààní, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé dídọ́gba pẹ̀lú ìjọba àpapọ̀ yóò mú àlékún bá ìdàgbàsókè iṣẹ́ àkànṣe àti dídásí láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ìròyìn jábọ̀ wípé Yusuf fi NNPP sílẹ̀ kí APC tó gbà á wọlé níbi ayẹyẹ tí ó wáyé ní ìlú Kánò. Lára àwọn tí ó wọ́ tẹ̀lé gómìnà Yusuf láti rí àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀, aṣòfin ìjọba àpapọ̀, alága ìjọba ìbílẹ̀ àti kánsẹ́lọ̀, tí èyí ní ipa tí ó pọ̀ lára ẹgbẹ́ NNPP ní ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Apá kan ẹgbẹ́ New Nigeria People's Party (NNPP) tí wọ́n jẹ́ alátìlẹ́yìn olùdásílẹ̀ ẹgbẹ́ Dr. Boniface Anebonanu ti ní gómìnà ìpínlẹ̀ Kánò Abba Kabir Yusuf kò fi ẹgbẹ́ NNPP àti Kwankwansiya Movement sílẹ̀ nítorí ìmọ̀tara rẹ̀. Ẹgbẹ́ ní Yusuf fi NNPP sílẹ̀ nítorí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìgbìyànjú Senator Rabiu Kwankwaso àti mú kí ó wà ní abẹ́ ẹsẹ̀ rẹ̀ kí ó lè máa darí rẹ̀. Wọ́n ní Kwankwaso gangan ni ó já olùdásílẹ̀ NNPP kulẹ̀, kì í ṣe gómìnà. Ẹgbẹ́ yìí ní Yusuf gbìyànjú, ó sa gbogbo agbára rẹ̀ gẹ́gẹ́ bí adarí láti yanjú aáwọ̀ àárín ẹgbẹ́, ṣùgbọ́n tí wọn kò jẹ́ kí ìgbìyànjú rẹ̀ yọ. Nínú àtẹ̀jáde láti ọwọ́ igbákejì alága ẹgbẹ́ ní ẹkùn àríwá ìwọ̀ oòrùn Alhaji Sani Dansani, ní ẹgbẹ́ ti gba Kwankwaso àti ikọ̀ rẹ̀ nímọ̀ràn láti gba àbá lẹ́nu mọ̀lẹ́bí àti àwọn tí wọ́n súnmọ́ wọn títí kan Buba Galadima kí ọ̀rọ̀ tó bẹ́yìn yọ. Wọ́n ní bí Yusuf ṣe fi ẹgbẹ́ sílẹ̀ ti ń kó bá àgọ́ ara Kwankwaso àti Galadima. Àwọn òpómúléró ẹgbẹ́ méjèèjì yìí kò lójú oorun mọ́, ó sì hàn lára wọn níbi Galadima ti fi ara hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Bákan náà ni ó hàn nínú ìsọ̀rọ̀ sí àwọn méjèèjì. Wọ́n wá ṣe ìkìlọ̀ wípé kí wọ́n tètè ṣe àmójútó wọn kí ó tó yọrí sí àrùn ọpọlọ fún wọn. Wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kí Galadima àti Kwankwaso máa da ẹ̀bi ru Yusuf lórí bí ó ṣe fi ẹgbẹ́ sílẹ̀, nítorí àwọn méjèèjì yìí ti jẹ àǹfààní tó pọ̀ lára ẹgbẹ́ láìsí ìfarajìn kankan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello ní ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti fún ní ààyè àti lọ kópa nínú Lesser Hajj ọdún 2026 ní ilẹ̀ mímọ́. Adájọ́ Emeka Nwite níbi ó ti ń yọ̀ǹda ààyè yìí pàṣẹ kí wọ́n yọ̀ǹda ìwé ìrìnnà gómìnà tí ó ti wà lákàtà ilé-ẹjọ́ fún ìgbà díẹ̀. Gómìnà àná ló ń jẹ́jọ́ lọ́wọ́ lórí ẹ̀sùn ìṣòwò ìlú kúmọkùmọ tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò
owó èlò kúmọkùmọ EFCC fi kàn án. 20 oṣù kínní ni Bello kọ lẹ́tà fún ìyọ̀ǹda àti rin ìrìnàjò lọ ilẹ̀ mímọ́ tí agbẹjọ́rò rẹ̀ àgbà-amòfin Joseph Daudu ṣe àgbékalẹ̀ fún ilé-ẹjọ́. Daudu sọ fún ilé-ẹjọ́ wípé Bello kò tíì lọ ilẹ̀ mímọ́ láti ọdún 8 sẹ́yìn, ṣùgbọ́n ó nílò láti lọ báyìí láti lọ gbàdúrà tako oríṣiríṣi ẹ̀sùn tí àjọ EFCC pè takò ó. Níbi ìdájọ́ ni adájọ́ ti gba ìyọ̀ǹda ìwé ìrìnnà Bello tí ó wà lọ́dọ̀ akọ̀wé ilé-ẹjọ́ fún ọjọ́ 10 bẹ̀rẹ̀ láti ọjọ́ 13 oṣù kẹta ọdún 2026 kí ó lè ní àǹfààní àti rin ìrìnàjò lọ ilẹ̀ mímọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Adájọ́ àgbà fún ìpínlẹ̀ Katsina, Adájọ́ Musa Abubakar Danladi ti sẹ́ lórí ẹ̀sùn wípé òun yọ̀ǹda àdàlù 70 tí wọ́n fi sí àhámọ́ bí ó ti ṣe àpèjúwe ẹ̀sùn yìí ní irọ́ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò òní ni adájọ́ àgbà ti ní kò sí àdàlù tí wọ́n yọ̀ǹda kúrò ní àhámọ́. Ó ṣe ìrántí gbogbo ìgbà tí ìjọba ìpínlẹ̀ Katsina fi ń tẹnumọ́ ipò rẹ̀ tako ìdúnàádúrà pẹ̀lú àwọn àdàlù ó sì dúró lé lórí. Adájọ́ ṣàlàyé wípé àwọn ìlú kan ni wọ́n fi ìwà ìwara ní ìdúnàádúrà láàyè ara wọn pẹ̀lú àwọn àdàlù láìsí àṣẹ ìjọba ìpínlẹ̀. Adájọ́ àgbà ṣàlàyé wípé àwọn gbọ́ nípa àwọn àdàlù ń béèrè fún ìyọ̀ǹda àwọn tí wọ́n wà ní àhámọ́ fún pàṣípààrọ̀. Èyí ló mú ará ìlú béèrè fún ìdásí láti ọ̀dọ̀ ìjọba, ṣùgbọ́n tí ìjọba kò dá wọn lóhùn. Kàkà bẹ́ẹ̀, adájọ́ Danladi ní ìjọba ń wá ìdáàbòbò ní ìlànà òfin tí ó mú wọn ṣe àgbékalẹ̀ Victim Offender Mediation Committee láti rí i dájú wípé gbogbo ìjíròrò wọn lọ pẹ̀lú ìlànà òfin fún àǹfààní ará ìlú. Adájọ́ fi kún un wípé wọn kò lè yọ̀ǹda àdàlù láì tọpasẹ̀ òfin. Fún ìdí èyí, kò sẹ́ni yọ̀ǹda àdàlù kankan. Ariwo tí kò nídìí lásán ni àwọn kan ń pa nípa ìyọ̀ǹda àdàlù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles winger Samuel Chukwueze ti pàdánù ìyá rẹ̀ lẹ́yìn àìsàn ráńpẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, ìyáàfin Sarah Chukwueze di olóògbé lówùúrọ̀ kùtùkùtù ní Ọjọ́bọ̀. Mọ̀lẹ́bí Samuel lóbìnrin àti lọ́kùnrin, ọmọbabìnrin Chukwueze àti David ni wọ́n ṣe àfihàn ìkéde yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wọn. Bí a kò bá gbàgbé wípé kápítẹ́ẹ̀nì Super Eagles Wilfred Ndidi náà pàdánù bàbá rẹ̀ Joseph Ndidi sínú ìjàmbá ọkọ̀ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ní ìpínlẹ̀ Delta. Agbábọ́ọ̀lù méjèèjì wà lára ikọ̀ Super Eagles tí ó gba ipò kẹta níbi ìdíje 2025 African Cup of Nations tí ó ṣẹ̀ṣẹ̀ wá sópin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.